Mo nífẹ̀ẹ́ màmí. Mo nífẹ̀ẹ́ màmí gidi gan. Mo fẹ́ lè sọ pé mi ò rí èèyàn kankan tí mo nífẹ̀ẹ́ tó nílé ayé tó ìfẹ́ tí mo ní sí màmí. Torí pé màmí jìyà, wọ́n jíṣẹ́ lórí wa. Abíamọ gidi ni màmí. Abíamọ tòótọ́ dẹ̀ ni wọ́n pẹ̀lú. Ṣọ́jọ́ rírí jẹ ní ká sọ ní. Àbójọ́ tá à ń pè bí sùn. Kò sí iṣẹ́ tí màmí ò ṣe tán láti fi rí i pé ebi ò pa wá kù àti láti fi rí i pé a jẹ́ èèyàn. Mo nífẹ̀ẹ́ bàbá mi náà. Tí bí wọ́n ní ìyá ní wúrà, bàbá ní dígí. Lóòótọ́, àti bẹ̀rẹ̀ pẹ́pẹ́. Bàbá wa ò sínú ìgbésí ayé wa lóòótọ́. Ó wá mú mi rántí ìgbà táwa níléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀. Táwọn bàbá àwọn tó kù máa wá já wọn sílẹ̀. Àmọ́ àwọn ò réyàn kankan láti ṣe bí bàbá fún wa. Ṣé ká sọ gbà táwa ní yunifásítì ni? Táwọn èèyàn bá wish dáàdì wọn ní happy Father's Day. Kò sẹ́ni táwa lè wish torí mọ́mí wa jẹ́ ká mọ̀ pé dáàdì wa ti kú. Àtìgbà tí dáàdì wa ti dé padà, wọ́n ti gbìyànjú pé gbogbo àyè tó ṣí sílẹ̀ ó gbìyànjú àti dì. Àmọ́ màmí ò fún wọn láyè. Ó dẹ̀ jẹ́ kó yé wa pé iṣẹ́ ló sọ ọmọ àwọn ọmọ bí ó kò wù àwọn náà láti dà wá sílẹ̀ fún ìyà jẹ. Rẹ̀ gbìyànjú títí àti bá màmí sọ bóyá wọ́n tẹ̀ máa understand. Àmọ́ wọn ò understand. So fún di èyí, wá tẹ̀lé bàbá mi. No! 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 You have to respect the courts of law. Nǹkan tó ń ṣe yìí, contempt of court ni. Now, jẹ́ kí n wá fi nǹkan kan yí ẹ. Ṣorí kò sí obìnrin tàbí òbí tí ò jìyà lórí ọmọ. Tá a bá dẹ̀ ní fi gbá kan bọ̀kan nínú. Kì í ṣe pọ́pẹ́ ò gbìyànjú. Ó gbìyànjú. Ìwọ ló fààyè gbà láti settle lọ́rọ̀ yìí. Nítùbínùbí. Ṣorí gbogbo èyí tó ń sọ tó kàn pariwo yìí. Gbogbo àlàyé tó ń kó palẹ̀ yìí. Kò sí nǹkan tí ilé ẹjọ́ fẹ́ ṣe sí o. Torí pé wọ́n fúnra rẹ̀ o ti kí àṣejù bọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Jẹ́ kí n tún wá fi nǹkan kan yé ẹ gẹ́gẹ́ bí obìnrin tèmi náà jẹ́. Àkọ́kọ́ ni pé kì í ṣe nǹkan tí ẹ̀dá ò rí rí wípé ojú mẹ́rin ló ń bí ọmọ. Bí ìrìn àjò bá ṣe ń tẹ̀síwájú
ojú méjì ń tó àwọn ọmọ òun tó dẹ̀ jẹ́ wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bó bá ṣe wu Ọlọ́run ló ń ṣe ìdájọ́ tó jẹ́ pé ojú mẹ́rin ló máa padà wá jèrè àwọn ọmọ náà. Gbogbo àlàyé ẹ̀ pátápátá kò sí tí ò yé mi. Ilé ẹjọ́ yìí dẹ̀ ṣe ìwádìí fínífíní. Arábìnrin Súnmisọ́lá ní ọjọ́ kìíní ó parọ́ ó ní ò mọ nǹkan kan nípa àwọn tó ń tọ́mẹ́ni tó ń harass ọ̀pọ̀ ẹ̀. Ṣùgbọ́n nípa ìwádìí tí ilé ẹjọ́ yìí ṣe ìwọ ló wà nídìí ọ̀rọ̀ yìí. Ìdájọ́ ilé ẹjọ́ yìí nìyí. Láti ìṣẹ́jú yìí lọ, arábìnrin Súnmisọ́lá, you are ordered to stay at least 100 meters away from Mr. Samson at all times. You are not allowed to contact or harass him in any way. Àtàwọn ọmọ. Ilé ẹjọ́ yóò tiẹ̀ gbọ́dọ̀ rí ẹ wípé bóyá o lọ dúnkòokò mọ́, àbó tún lọ pín àwọn oníjàgídíjàgan láti máa halẹ̀ mọ́, àbí láti máa threaten láìbẹ̀. Tó o bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ilé ẹjọ́ yóò máa sọ̀kalẹ̀ lé lórí. Wá gbọ́ o, you have to respect the decisions of this court. Ilé ẹjọ́ yìí paláṣẹ fún ẹ. O gbọ́dọ̀ yọ̀ǹda Rẹ̀mídé pẹ̀lú mi láti lọ máa gbé pẹ̀lú bàbá wọn. Àánú ti sọ pé ìwọ lòun yàn láti tẹ̀lé. Ilé ẹjọ́ yìí yọ̀ǹda fún ẹ kí Àánú tẹ̀lé ẹ lọ. Bákan náà, ilé ẹjọ́ ń tẹ̀síwájú, o gbọ́dọ̀ rìn jìnnà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ síbi tí Rẹ̀mídé àti Pẹ̀lúmi bá wà pẹ̀lú bàbá wọn. Counsels, I rest my case. Ṣé a ó ṣiṣẹ́ lásán o? Rárá o. Ṣé òmíràn yóò jèrè iṣẹ́ ọwọ́? Rárá o. Wọ́n jèrè iṣẹ́ ọwọ́ mi. Wọ́n jèrè àṣẹ ni o. Wọ́n jèrè iṣẹ́ ọwọ́ mi. Àṣẹ ni o. Àṣẹ ni o. Àdùnní àbí ọmọ nínú ìyá òní bí ìyẹn rọ́ọ̀kì ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ lálọ́mí omilọ́lá ọmọ abísùjókọ ìjà káàdì lóru ó tọ̀fà. Yétúndé, mo ṣèlérí fún ọ wípé lílọ tí mò ń lọ yìí n ò ní lò ju ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kejì lọ tí n ò fi padà wá bọ̀. Dámiláre, tí mo sọ pé bóyá ọjọ́ kan àbọ́jọ́ méjì ni kí n fún ọ. Ó wá lódidi ọ̀sẹ̀ kan tó dárúkọ tí ló dàbí ọdún kan lójú mi. Ó ti ètò wá fẹ́ bàjẹ́ tán. Ó wá sọ pé ọ̀sẹ̀ méjì ṣe ló dàbí ọdún 6 lójú mi. Dámiláre, bó o bá lọ tán táwa ni kí n fojú jọ. Yétúndé, gbogbo ọ̀rọ̀ rẹ pátá ló yé mi. Tí n bá ní kò yé mi, irọ́ ni mo pa. Ṣùgbọ́n mo fẹ́ kó rántí o. Má jẹ́ ká tàpá sọ́rọ̀ àwọn òbí wa. Àdùnní, wòkè. Èèyàn tó bá tàpá sọ́rọ̀ òbí ẹ̀, ó tàpá sọ́rọ̀ ẹ̀ nìyẹn. Dákun, mo wá ṣèlérí fún ọ lílọ tí mò ń lọ yìí
orí ọkàn mi báyìí òun lọ̀rọ̀ rẹ wà. Ọ̀rọ̀ rẹ ni mo máa rò nígbàkúgbà àti lérèkóòrè. Àdùnní, wọ́n bínú. Bí bá fa ìkárà wọn tẹ̀lé. Irú ìfẹ́ wo ló ní sí mi? Can I know? Alábílà ọjọ́ kan pẹ̀lú jàre ẹgbẹ́ tó ń bẹ̀rẹ̀ Ọlọ́run náà ni. Ọ̀hún Yétúndé, jọ̀ọ́ dákun yá mi níṣẹ́jú kan nínú ìṣẹ́jú ẹ̀. Alábí, ìṣẹ́jú kan ló béèrè o, dákun máa kó di ìṣẹ́jú méjì. Abímbọ́lá, mò ń bọ̀. Yétúndé, kí ló dé tó ń ṣe báyìí fún mi? Ìjọ tilẹ̀ mọ̀ wípé mo máa ń jẹ ọ̀rẹ́ ẹlẹ́nu bí jọ̀lọ́ọ̀fù òyìnbó ni. Kódà nínú gbogbo àwọn obìnrin tó wà nínú ìlú wa yìí, ìwọ nìkan ni obìnrin tí mo máa ń jọrẹ̀ lẹ́nu tí mo sì nífẹ̀ẹ́ sí jù. Ní gbogbo ìlú wa yìí, kò sí obìnrin kankan tó ẹ̀bà rẹwà bíi tiẹ̀. Ìwọ nìkan náà mo máa ń jọrẹ̀ lẹ́nu every time. Alábí, jẹ́ ń wí fún ẹ, bó o bá ju abẹ̀gbẹ̀ mi sókè ní báyìí gbà, ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀. Dákun, ṣe bí àwọn àgbà ló pa lówe pé tó bá kọ̀ ọ̀tún tó kò sí, ó tún níbi kan tá à ń gbé sí, wọ́rọ̀ mi gbé síbì kan. Alábí, láìkú ẹ̀gìrì, ẹnikẹ́ni ò lè fawó rẹ̀ ṣe gbẹ̀dú. Láìkú Dámiláre mi, ẹnikẹ́ni ò lè gbàṣe rẹ̀ ṣe. Àti wípé ìṣẹ́jú kan ló béèrè, ìṣẹ́jú kan rẹ̀ sì ti pé, ìmọ̀rí ọ̀nà. Abímbọ́lá, já lọ. Ṣé kí n fọkàn balẹ̀? Èmi ti rẹ́ni tó ń fún mi láyọ̀. Abímbọ́lá, ó dàbọ̀, máa tún máa rí ẹni. Dákun fún mi láyọ̀ dálé. Abímbọ́lá. Rọ̀rọ̀ o. Yétúndé, jọ̀ọ́ má bínú o. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Adébí, láti mọ mi bá lè dá mi. Abímbọ́lá, ọ̀rọ̀ wo ló fẹ́ béèrè? Bí o téèyàn bá jẹun tó pààyàn lórí kí lèèyàn máa ṣe? A máa mú mi ni. Téèyàn bá tún á mú mi náà tó tún pààyàn lórí kí lèèyàn máa ṣe? Abímbọ́lá, a máa tún mú mi. Tó bá kún pé bẹ́ẹ̀ o fọkàn fẹ́ wá wò pé o ò pààyàn mọ́ lójú òun tó kàn fi ẹlẹ̀ kí lèèyàn máa tún ṣe sí? Abímbọ́lá, a máa fọkàn mí ni. Òun ló dífá fọ́rọ̀ wà tàlàbí o tó ń bẹ̀ tó ní ọrùn iṣu àparò ẹ fẹ́ kú sí tó ní dandan Dámiláre o. Dámiláre tó ti kúrò nílẹ̀ láti bí oṣù 6 tó mọ nǹkan tó ń ṣe níbi tó wà. Tábáwí Dámiláre, tásọ Dámiláre. Ṣó mọ nǹkan tó ń ṣe lọ? Abímbọ́lá, gbogbo nǹkan tó sọ báyìí ni mo ti gbọ́. Àmọ́ mi ò mú lò. Ó ṣé. Ó ṣé. Orí mi máa jẹ́ kí n ṣàgbákò ibi. Dìtẹ́ẹ̀dìtẹ́ wọ́n ní aláàbẹ̀ ọ̀gá ẹbí ní bàbá rẹ̀ lóye ẹ̀yin bọ̀ ọlọ́run sẹ́rí ó ní ìdí tí mo fi jẹ́ kí gbogbo wa wà mí báyìí àwọn ọlẹ́ òfin lọ́jọ́ tí mo tẹ̀lẹ̀ sádùúgbò yẹn ó láwọn ọmọ méjì kan tí wọ́n kọjá lọ́dọ̀ wa ẹ ti gbàgbé wọn. àwọn méjì kan tá a rí tẹ wò lọ báyìí ẹwà wà tó méjì tẹ lọ báyìí. tí ó lórí ọ̀dọ́ fi wá jáde padà. àárín rẹ̀ ìwà èyí yẹn. ẹ jọ tó lọ àwọ̀ ẹ mọ̀ wípé mi ń ké mi ojoojúmọ́ tèmi máa ń sunkún ojoojúmọ́ ojú mi máa ń dákú. omi yóò jẹ́ ẹ̀rọ. kí rí ìrọ̀ púpọ̀ ẹ jọ jẹ bá lè jẹ pé kò yàgò ní ìsìn lọ ẹ já mi tán. láàárín rẹ̀. Ìdọ̀gbọ́. Ìdọ̀gbọ́ bá dodo rẹ̀. Ìdọ̀gbọ́ ti bọ̀ sí. Ìdọ̀gbọ́. Àwọn bèbí Yétúndé àti Abímbọ́lá ti sẹ́. Èmi lè Malaysia. Who carry my shoe, who carry my sandal? Thank you. Bàbá. Ṣé ìpàdé fẹ́ nìyẹn? Nǹkan tí mo fẹ́ ni. Ṣé ìpàdé fẹ́ nìyẹn? Ajẹ́bìgbì. Ajẹ́bí pọ́lìsì. Tó túmọ̀ sí pé àwọn àtàlájẹ mọ́ wá já. Ọ̀yà aláàánú wa ni. Ọ̀yà ẹ̀wà ni bíṣẹ̀ máa jù ní gbọ́nmá price. Kélié máa sínú òwúdé.
ìṣẹ̀dá mi máa ṣọ́ mi lọ máa ṣọ́ mi bọ̀ wá sílé o máa gùn o máa gùn o máa gùn o. Mọ́bọ́lá. Mami ẹ káàbọ̀. Òkúlé, kí ló ṣẹ̀gbọ́n ẹ̀ tó ń pọ̀? Èmi náà kò dédé rí wọn tó súré bọ́ta ni. Ń gbọ́ Mọ́bọ́lá kí ló ṣe ẹ́? Èmi ló gbá ọmọ ò lè sọ̀rọ̀ ni. Kò sí nǹkan kan. Jẹ́ ìwọ́wọ́ rẹ̀, mọ́wọ́ rẹ̀ fún mi. Ẹgbàá ní. Mọ́bọ́lá ó ti lóyún. Lóyún ìyá rẹ̀. Ó ṣe kí ni? Ó lóyún. Ẹgbàá mẹ́ra mi kalẹ̀. Ṣé ó lóyún bó ṣe rí? Ó sọ fún mi pé ó lóyún. Ṣé ìwọ ló bí mi nàbí mi mo bí ẹ? Tó fẹ́ mọ̀ jù mí lọ. Mo lọ lóyún, ó sọ fún mi pé ó lóyún. Tá fún ẹ lóyún. Màámi, tẹ̀rí bẹ́ẹ̀ gbọ́n mi ò bá lè sọ̀rọ̀. Èmi mẹ́rin tó fún ọ lóyún. Kò dábàá. Ẹ fi mí lè jẹ́ ìsọ̀rọ̀ gèrè. Ẹ mọ̀ mọ̀ fọwọ́ ní ilé kan náà. Tẹ̀rí mo mọ̀ ọdún ẹni tó wọ́n ń lọ. Kódà ẹ̀gbọ́n òun gan mo mọ̀ wọ́n. Ẹ̀yin àbá ń bẹ̀ òun lọ ń gbé. Bọ̀dá bá ń gẹ́ gan lọ ń jẹ́. Àjọ máa ń lọ bẹ̀ ni. Ó tiẹ̀ ti da. Ṣé tí wọ́n bá lò mẹ́ni tó fún ọ lóyún? Tábúrò rẹ̀ sì ti mọ̀. Ó yá níṣì mojojú mi kí tó là. Ó yá ní ìṣó níbẹ̀. Owó ń sọmọ kékeré. Ní ọ̀nà tó ẹ̀kọ́ ìdàgbà tó bí eléyìí. Mo tún wá máa retí pé kí n pẹ́ títí tó ní. Ọlọ́run ò ní jẹ́. Ó yá ìwọ tó mọ̀ bẹ́yà ìṣó báyìí. Fẹ̀tẹ̀ ló yá mojojú mi kí tó là. Tí wọ́n fọwọ́ ti gbọ́. Ìfẹ́ tó ní ràn mí kí n lè mọ bó ti rí. Ó lè dá náà ni. Ṣòro ọ̀rọ̀ bọ̀bọ́ kè tí mò ń bẹ sọ yìí. Ọmọkùnrin ga ó sín gbọ̀nlẹ̀. Ó mọ̀yàn, ó gbajúmọ̀, èèyàn pàtàkì sí ni nínú ìlú wa yìí. Inú mi á lè dùn tó bá lè gbà tiẹ̀. Ṣó tẹ rí bọ̀dẹ̀ inú dùn ju iyọ̀ ti bí àti ẹ̀gbọ́n yẹn. So inú mi á dùn tó bá lè gbọ́rọ̀ ti bọ̀bọ́ kè. Abímbọ́lá. Mò ń jẹ́. Abímbọ́lá. Ẹ̀mélòó mo pè é? Ẹ̀mẹ́ta. Abímbọ́lá. Kó má jẹ́ pé ọ̀rọ̀ ọkùnrin ló máa díjà èmi àti ẹ̀lẹ̀. Àbí kí ló dé náà? Ṣá máa wá sun ẹran mẹ́ran kíkọ́ kọ̀ọ̀kan pa ni. Ṣọ́rọ̀ Dámiláre ló gbé sórí. Ó gbé sórí òun kiri ẹ̀bí àkàrà. Dámiláre tẹ́ pé ó ti kúrò nílẹ̀ yìí kò ń ṣe ọdún kan. Ó lè padà dé ní ti kó mú ìyàwó àtọmọ wá. Ìyẹn ló gbé sórí. Abímbọ́lá. Àánú ẹ̀ ṣe mí. Jẹ́ kí Dámiláre dènà. Tó bá wá dé nígbà yẹn, tó bá ti wá fẹ́yàwó mi, ìgbà yẹn ni màá mọ̀ kó jàre mi. Àmọ́ nísìn, Abímbọ́lá, ṣó tiẹ̀ ti wora ẹ náà? Láti òkè délẹ̀, ó pupa. Ṣé o lè fi rẹ fún kéènì? O nífẹ̀ẹ́ mi wọ́n ló nífẹ̀ẹ́ sí i. Abímbọ́lá, ọ̀lẹ́gbọ̀n. Ọ̀rọ̀ ìfẹ́ Ọ̀níyà, ti kọ́ fún nínú àwọn ẹbí rẹ̀. kele máa sínú èyí dá kí e máa lè yí dá. Ìlẹ̀kẹ̀ máa ṣe já sílé máa ṣe já síta o ibì kan lómi àjá sí dùgbẹ̀ tí mi. Àwọn oúnjẹ bá jẹ́. Ẹ ǹlẹ́ o. Ẹ dákun ṣé ẹ mọ ọmọ yìí? Ìwọ̀n ò mọ̀. Àbúrò bá kẹ́lẹ̀ mọ̀ mí ẹ̀mọ́ nínú àbáyé. Gbogbo èèyàn ló mèmí. Ọdún ní mímọ̀ ẹ̀sà ìmọ̀ olóko gbajúmọ̀ làwà. Eégún mọ ni èèyàn mọ́ wọn ò mọ̀ ọ́ rí. Àwọn kẹ́lẹ̀ mọ̀ mí. Àbí wọn lọ ń darúgbó lọ́jà alẹ́ níta alẹ́ ìwọ nìkan náà ni. Àbí? Àwọn gbogbo. Ẹ gbà mí, wọ́n bọ́ká, dùndún ló ń tà. Ṣé kò ní dání tó fún lóyún mọ̀ ni? Ṣé àwọn máa tó gọ̀lọ̀tọ̀ báyìí? Ọlọ́run mẹ́ni tó fún lóyún. Ó náà ilẹ̀ fún lóyún, ẹ̀yin lẹ ti fún lóyún, ẹ̀ sì gbà ni. Ń gbọ́, èmi fún ọ lóyún. Ṣé lójú ayé ni àbí lójú oorun? Ìyá mi àwọn náà fún mi lóyún. Níwọ̀, bí ẹ̀ bá jẹ máa wá jẹ ọ̀pọ̀lọ́ yìí, ó mọ̀ jẹ́ tó lẹ́yìn. Níwọ̀, tó náà ti dàbí omi ẹkú. Wọ́n borí ìwọ. Ìyá mi, bí ò bá ṣe pé bóyá mo lágbàlé tí mo ní irú yín lé, mo lẹ́ni tí mo lè fi yín wé. Mbá ti sọ yín dànù, mbá ti pè yín mì. Ó jẹ́ ẹja kù bàbá rẹ̀. Ẹ ní gbọ́ àwọn ẹja kù. Ẹ ṣàánú yìí. Ẹ mọ̀ ní tó bẹ́ẹ̀ kó máa mi tó fún un lóyún ẹja kù. Ilé ìlẹ̀ fún un lóyún ẹ ṣàánú yìí. Wà tí ẹ fẹ́ kó tọrọ. N ò rọ́mọ yín rí. Èmi kọ́ mo fún lóyún. Torí pé ẹjẹ́ àgbàlagbà ni. Nígbà ọ̀pọ̀ ọmọ tí mo lè ṣe, èmi kọ́ mo fún lóyún. Ẹ wo, ṣé ẹ máa tó lẹ́yìn? Alẹ́ ọmọ tó fún un lóyún. Ẹ máa ṣe àárẹ̀ ẹ máa gbà á ni. Èsì ìtọ́mọṣẹ́ ẹ gbà á ni.
tẹ̀lé. ẹ wò mí wò ẹ ti lọ. àìlọ ẹ lọ. ó kàn ṣe gọlọtọ ni kò tiẹ̀ mọ́wọ́ yí padà kò mọ́ gbọ́dá sí ní tó tí mo kàn kàn sí lòun náà gbàmú. ọ̀rọ̀ yìí wá di yántágún tí òkun náà. ó ta kókó. àṣẹ bàámi àgbọ̀mọ̀ olówó mọ́ ibẹ̀ máa ti máa wò ó aláàánú kan gbogbo ta ní nínú ìlú wa iná sí ni. ó mọ̀ mí dáadáa o ó sì mọ̀ mí ó mọ̀ pé tí n bá wọnú ilé màámi mọ́ ń ké ọ̀dájú ọmọ sì lè mi oríta fọ́gbò ti doríta ọ̀dájú. Abímbọ́lá mo mọ̀ ipò ọ̀rẹ́ rẹ ọwọ́ ọ̀tún rẹ̀ sí lórí ibi ìwà àrò àsọ ti wà tó bá ti múnú bàbá dùn ó di dandan kí níwọ̀ náà dùn kí ní àwa náà dùn ṣùgbọ́n tó bá ti lè bá nù bàbá jẹ́ ń bà ọ́ jẹ́ mi ń bojú rẹ̀ jẹ́ ń jojú rẹ̀. Abímbọ́lá olóò ti parí iṣẹ́. àṣẹ ń fọ ní sáàkì mo ti parí ìrùn tipẹ́tipẹ́ ṣáà mọ̀ pé tó ti nà tẹ́sí tí òun lásán ó ti jẹ́ lọ pàápàá mo ti parí iṣẹ́ òun. ó sì dá ọ lójú. dundee ní iṣẹ́ òun mo ti ṣe. wo iyekíye tó bá wù ọkọ béèrè lọ́wọ́ mi Abímbọ́lá bó bá jẹ́ pé lóòótọ́ ló ti parí iṣẹ́ mi ọmọ gbádùn mi. Sàkè ó gbọ́dọ̀ ṣiṣẹ́ wa nítorí pé ibi tí mo ṣe wà yìí Abímbọ́lá ó ti gbàgbé ọjọ́ tí àwọn bọ́ọ̀sì nínú tọ́gbẹ́dà gàbù rẹ̀ ta ló gbẹ̀lẹ̀. ó ní ọmọ mọ̀ ṣàtọ́tọ́ ọ̀rọ̀ Abímbọ́lá bó bá wá rí bẹ́ẹ̀ ọgbọ́n wo gan-an lèmi pẹ̀lú Yétúndé òfojú kanra wa. Sàkè ṣe ń fọ ni èèyàn gbá mi láago lọ́sàn-án ọ̀la màá ṣètò bẹ́ẹ̀ yìí méje ti ríra yìí. bọ́ ọ bá jí láàárọ̀ ọ̀la èmi ní kọ̀ọ̀kan jí ọ èmi ní kọ̀ọ̀kan jí ẹ láàárọ̀ ọ̀la kò burú. ọ̀dà kí ó ń bọ̀. ọṣẹ. arẹwà. ọ̀rẹ́ mi ètò ìfọ̀kàn kéde ẹ wo tí ayé àkọ́kọ́ bá ti ríra wọn alárinà máa ń yẹ bá ẹ dákun ẹ jẹ́ ń yẹ bá sí i. ọkà ẹ Yétúndé kó lọ̀rọ̀ tí mo rán rẹ̀ sí ọ kó ní. ọ̀rọ̀ wo. ìwọ náà mú o mo ní tèmi pẹ̀lú rẹ̀ kájọ mọ́ ṣe wọléwọ̀de. tóòtọ́ ló jíṣẹ́ yín fún mi àmọ́ èmi náà rán sí yín padà. lóòótọ́ ó jíṣẹ́ rẹ̀ fún mi tó kàn fẹ́ kó mọ nǹkan kan ni ó rí mo fẹ́ kí o farabalẹ̀ gbọ́ mi lágbọ́yé kọ́rọ̀ mi má bàa dàbí ìsọkúsọ létí ẹ tàbí lójú ẹ ó rí ká rìnrìn ẹgbẹ̀rún ibùsọ̀ ká filẹ̀ yìí lẹ̀ ká gòkè ọya lọ ká wá rìnrìn ká fẹsẹ̀ gbà ò ká má rẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ ládùn ká tún délé tán kí bàbá tún wá yọ kónkó sí ni. ó rí tá a bá ròkun ọ̀sà àwọn ẹ̀gbin tàbábùkù tá a bá rí lójú ọ̀nà kò ní jẹ́ nǹkan kan lójú ẹni nítorí ohun tó wuni tá a mú tàjò bọ̀ ó ṣàgbà gbogbo wàhálà tá a ṣe ká tó rí. Yétúndé ó rí wọ́n fẹ́ kẹ́mi pẹ̀lú rẹ kájọ wà báyìí. ẹ gbọ́wọ́ yín ẹ wo bó bá ti jẹ́ pé ó ní dúkìá kan àbówó tẹ́ ẹ kó f'Abímbọ́lá ẹ tètè lọ rèé gbà ó torí kì í lè fẹ́ yín. ẹ fẹ́ fẹ́ nìyẹn. òkòtò ńpòrò onílù gbẹ̀du yìí lálùdánù ó ti ń kọ́ni nílù ní kọ́ni níjó ojú ọ̀run tá sì ń wò yìí ó tẹ́yẹ fo láì farakanra. Abímbọ́lá ṣé kì í ṣe mí ṣáà ló ń bá wí. èmi má kàn ń sọ̀rọ̀ tèmi mà ní o. Mekini tó wá sọmọ èké kọ sọ gbádùn rẹ kọ Mekini farabalẹ̀ odídóbìnrin nu ní tọ̀hún yàtá sí
Ọ̀dà Bánkẹ́. Ọmọ Bánkẹ́. Ìkànnì. Fúnra rẹ kọ́ lọ látọ̀. Àmì ló jẹ́. Yóò ṣe yéṣu. Bàbá ká agbára ní ìkànnì yìí. Nítorí kò sẹ́ni tó sọ yín dáadáa rí. Agbára ní yóò jẹ́. Yóò ṣe yéṣu. Àmì Bánkẹ́. Yóò pàtó mọ́. Gbogbo obìnrin lẹ ti bá sùtàn tẹ̀tí fún lórí. Dájú gbogbo lẹ lọ. Gbogbo lẹ lọ. Èmi ògùn kan mo lò Ṣàngó mo lò lémi. Àṣọ ọ̀rọ̀ kan ni. Èmi àwọn bí ojú àkànmú. Èmi Bánkẹ́ tí gbogbo obìnrin kò lọ́nà odò tí wọ́n yọ owó ọṣẹ. Tí wọ́n ní tèmi ní ọgbà, tèmi ní omú. Bí yóò bá jọ pọ̀ ẹni ẹ̀sìn dálé ẹ̀mí. Mo bá ọ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ òfin ọmọ ló sì ń mọlẹ̀ ráyè ẹsẹ̀ kẹta rẹ̀ ò ní tẹ̀wọ̀n. Ó ti tẹ̀lé mi wọlé. Ó ti ṣe bí obìnrin mi ó ti ṣe bí ọkùnrin. Ilé bá tán. Àpẹẹrẹ ògùnlẹ̀ ń lò. Pèsè mú mi wọlé mi ò mọ. Ìwọ̀n tàdé ṣe tán lójú mi tó ń là. Agbára ní yóò jẹ. Bọ́ọ̀ yàtá. Màá sọ fún mọ́mí mi. Màá sọ fún tẹ̀sí fún màá sọ fún mọ́mí mi. Á di ní sọ fún ìyá rẹ̀. Màá sọ fún. Àìwúrò ó ti di obìnrin nù. Torí alákọ̀ọ́kọ́ bí ṣe máa ń ṣe nù. Tó bá ti wálé lẹ́ẹ̀kejì gbalaja ni. Lọ́mọ pátákó sí lọ́mọ ọdún wọn. Bẹ̀rẹ̀ mi Ẹ farabalẹ̀. Mo mọ̀ ọ́n ọ̀rẹ́ ọjọ́ ọ̀la mo mọ̀ ọ́n lọ́wọ́ màá ní kò ní ṣe wàhálà mo ti bá a jà. Mo ti bá a jà gbogbo jàǹkárí wọ̀ tó dé ojú ọ̀nà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bá mi kí ìyá rẹ o. Mo sọ pé dájú pàtọ́mọ́ sí òde. Àwọ̀ fẹ́lẹ́ bónú kò jẹ́ ikùn wá ṣe rí. Mo rí lọ́pàá ẹ̀yìn máa ń kẹ́ ọ̀dà o. Mo gbọ́dọ̀ doyún o. Mo bá ti doyún wàhálà rẹ àti ìdààmú òbí rẹ ni. Wòmí sórí gbogbo nǹkan tó ṣàlàyé fún mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò yé mi dáadáa torí ẹ̀ mo fi ní ọ wá kó wá fẹnu ara rẹ ṣàlàyé fún mi lójú mi kí n lè mọ nǹkan tó fẹ́ gangan. Saki gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn fún mi nínú ìlú ilẹ̀ bàbá mi òun làwọn aráàlú fẹ́ gbà lọ́wọ́ mi o. Wọ́n ní kí n fò sókè kí n rìn só ni o. Ẹjọ́ torí Ọlọ́run ilẹ̀ kan ṣoṣo tí bàbá mi jogún fún mi òun làwọn aráàlú fẹ́ gbà lọ́wọ́ mi. Ẹjọ́ ṣé bí mo dẹ̀ ṣe wà ń sìn mo lè fi 200,000 mo lè fi wá 50 naira lórí nǹkan tí mo mọ̀ pé ẹ̀tọ́ mi ni ó ní fi wá bàbá ẹjọ́ torí Ọlọ́run. Ṣé wọ́n sọ fún ọ pé owó oògùn ká wọ́n ni èló la fi ń sóògùn kà gbà lọ́rẹ̀ẹ́ dánwò ní mélòó oògùn kà níbẹ̀ lágbàlá arú àwa yìí sọ́ọ̀rí jẹ́ wí fún ọ ìní gbowó lọ́wọ́ rẹ. Bàbá mo lówó lọ́wọ́ owó wà ń fún yín lówó. Ọ padà wá dúpẹ́ ni fúnra rẹ̀ wòmí wò sórí iṣẹ́ kan ń bẹ wọ́n bá gbéṣẹ́ ilé ọ lọ́wọ́ tán ọ lọ sórí ilẹ̀ náà ni ọ lọ rí fẹ́ síbẹ̀ gbogbo ẹ̀dákẹ́dá èèyàn kéèyàn tó bá dórí ilẹ̀ náà yàtọ̀ sí wọ yóò gbèkúrú jẹ lọ́wọ́ ìbora wo fọkàn rẹ balẹ̀ mò ń bọ̀. Ẹ wò tẹ bá ṣe fún mi inú mi máa dùn. Àlọ́ fọkàn balẹ̀. Lẹ́o ṣó ti rí atákéré ìyọ́dún rè àṣà ní òjẹ́ kì í ṣe irú nǹkan tí ń bẹ lọ́wọ́ mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ń gbà irú ará oko wo rèé ọwọ́ tí a fi gbà rè bọ́ bá dórí ilẹ̀ náà ìwọ ṣáà fẹ́ sí i. Tí n bá ti fẹ́ sí orí ilẹ̀ náà ta ló yẹ asúnmọ́ ó ti tán èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Saki obìnrin máa gbó lọ́wọ́ mi. Kò burú kò burú bó bá rí bákan náà. Inú ilé. Èmi fún gbèrè mi agbára-gan mi wo tí mo bá ṣàtìrí ọ inú mi máa ń dùn mí ọmọ orí
ẹlẹ́dàá fi ọ́ bàṣírí mi ni ètò nífẹ̀ẹ́ yín lẹ́lẹ́dàá ṣe fi bàṣírí ẹ̀yìn inú nífẹ̀ẹ́ orí lẹ́lẹ́dàá ṣe fi bàṣírí orí nítorí tiẹ̀ lẹ́lẹ́dàá ṣe ṣẹ̀dá mi mo nífẹ̀ẹ́ rẹ ni. Èmi náà ń kú nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ tó bá yá ní ìsinmi ló wà mọ́ ní ọmọ Yétúndé o kò rẹwà mọ́ ló wà mọ́ tẹ̀lé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tó lóko káàkiri. Ta ló sọ báwọn? Ní ilé tí ó ṣeré ìwọ lẹ̀mí mi torí ní gbogbo ìgbà tí mo bá ti wà pẹ̀lú rẹ níṣẹ́ ló mọ́ dàbí pé mo wà lálùjọ náà mo nífẹ̀ẹ́ rẹ gidi ni o. Ọmọ ta ló bá gbé nǹkan wá ṣe sùúrù yìí ń gbé bọ̀ṣọgbọ́n gbogbo nǹkan tó bá ti fẹ́ ní í ṣe fún ọ. Hello? Tanu? Dámiláre. Ó wàá nú àbáwá ẹ̀. Dámiláre. Èmi ló ṣe ọ́. Kò sí. Mo wà dáadáa. Ó dẹ̀ lójú. Àmọ́ ara rẹ̀ ò lélẹ̀ mọ́. Ọ̀dà bóyá tó o bá jẹ ẹran aláfahàn bóyá ọkàn rẹ̀ ó balẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Pẹ̀lẹ́. O fẹ́ mọ̀ lọ. Ṣé bí wọ́n lè mú wọn bọ́ gbé nǹkan wá? Mo dé lọ́jọ́ mi. Èmi ló ṣí ò. Ọmọ rí mi bí gbó. Ọmọ rí mi. Ṣé o fẹ́ fi mílẹ̀ sí àyìn ni? Yétúndé ẹ gbà mí kí ló ń sọmọ yìí? Dàmí ẹ ìwọ́kẹ̀. Alábí sórí gbogbo akitiyan rẹ pátá lórí Yétúndé gbogbo ẹ̀ lọ sórí tí n bá ní mo mọ̀ bàbá ńlá àárọ̀ ni. Gbogbo èèyàn náà ló mọ̀ wípé kì í ṣe kékeré ni mò ń gbìyànjú láti fẹ́ Yétúndé àmọ́ èyí tó ń wí ni ò yé mi iye fún mi ní gbódúdí tán jẹ́ ìmọ̀ tó ń ṣẹlẹ̀ gangan. Kí ni òye ọ nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí sọ ọ́ lọ́ọ́ gbọ́ pé Dámiláre ìyíhun àfẹ́sọ́nà Yétúndé ti padà wọ̀lú yìí. Ó ṣe kí ni? Ìyíhun lọ́jọ́ lójú ó dáa jẹ́ ń já ọ sọ́ọ́rí K àti Yétúndé ọ̀n fẹ́ra wọn jọ ń ṣe wọléwọ̀de. Tí bá gbọ́ ẹyẹ òun jẹ́ kó máa yé mi wípé Dámiláre ti padà sínú ìlú wa yìí. Kí ni sáré ìlú tí ò ṣe ibẹ̀ ni ojú kò sí. tó wá rí gbogbo bí sí ń lọ èmi àtọ̀rẹ́ mi náà wá rí àwa wò pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà sì rí tí ò sì ní mọ́ bàjẹ́ ká yájú lẹ̀ onílù òní tó tù àwọn àbàjẹ́ àpòpọ̀ àwa ò gbà kàdé sí i. wà á jẹ́ ìwé ìtàṣe fún. Igi súnmọ́gi lọ́bọ̀ fi hàn fàǹdà. Géèmù yìí tún ti rebété tí wọ́n sì gbé káta ọ̀tún wá tún kòkòrò nímọ̀ ṣe mí o. Bẹ́ẹ̀ ni mo sì dífá géèmù yìí o. Ṣùpọ̀tù ìní gbà fún ọ. Bó o ní? Bó o ní? Ẹ̀yin àtàwọn bẹ́ẹ̀ torí fọ́nù tẹ mọ́ pé ìta. Wo ó dá ilé ìwé yẹ kó wá mo dífá rẹ̀ àmọ́ tó ti rebété báyìí èmo. Ẹ dífá rẹ̀. A fún dífá rẹ̀. Ìgbó lẹ́tí ó di babaláwo tẹ́ ẹ̀ dífá tó lọ. Wo kò lè yí ọ. Kò lè yí ọ. Ẹ̀gbọ́n mi ni mo wá rí. Sí ò sí. Ó má bàa sí. Ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ nípa àfẹ́sọ́nà mi Yétúndé ni. Ẹ̀gbọ́n mi ń tí ń pagbo Yétúndé ó gbé níjọ́ tí ó tún dàgbà gbé ó tún rí pépé. Ẹ̀gbọ́n mi ọmọ yín. Ẹ̀gbọ́n mi ìgbó lẹ́kùn fún àwọn ọ̀rọ̀ àbáyé rẹ̀. Ẹ̀yìn gbọ́ gbogbo tó ń gbé mọ̀ níbìrín ó tún sọ. Aláfẹ́sọ́nà mi Yétúndé. Alátìgbà tí mo ti wọ lóòlù mo ń pagbo rẹ̀. Ó gbé nígbà tí ó tún gbé ó tún rí gbé pé nígbà tí ó mọ̀ pé Dámiláre mi sọ̀rọ̀. Bóyá bátìrì rẹ̀ yọnu.
bátìrì wọn yọ. bẹ́ẹ̀ ni aago tí ò bá ti níná lórí á jẹ́ pé bátìrì rẹ̀ ti yọ nù kò síná lórí rẹ̀ ẹ ò ṣe wá wà lọlé. ẹ̀gbọ́n mi lórí wíwá lọlé tẹ́ ẹ dárúkọ bí mo ti ń wọnú ìlú wa ilé rẹ̀ ni mo kọ́ lọ ẹ̀gbọ́n mi n ò bá nílé mo tún wá padà sílé wa nígbà tí mo lè gbẹ́rù kalẹ̀ mo tún padà sílé rẹ̀ ẹ̀gbọ́n mi n ò bá a. ò lè bá a ìwọ ọmọ àkókò tó yẹ kéèyàn wá àyàn lọlé ni bẹ́ẹ̀ ni àkókò tọ́wọ́ bá ti pa tẹ́sẹ̀ ti pa táwọn ọmọdé ti bẹ̀rẹ̀ eré òṣùpá ẹ takọtabo láti wà wọ̀n sun àsìkò náà ló yẹ kó ọ wá arélé ọba lásìkò ọ̀hún. dákun wàhálà rẹ ti wá pọ̀ lórí ọ̀rọ̀ Yétúndé rẹ báyìí Yétúndé oníṣègeṣège bí àbọ̀ epo. ẹ̀gbọ́n mi ẹnu mọ wíwá òun mọ ẹ mọ̀ pọ́ mọ ṣé tí mo ní tẹ̀wọ̀ yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ gbọ́. ìfẹ́. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ tí ń wò mí tọ́kọ̀ mi bá ròkú ẹ̀gbọ́n mi bọ́kọ̀ mi bá rọ̀ṣà ẹ̀gbọ́n mi èbúté rẹ̀ ni ìwọ̀n ògùn lẹ́sìn àbákúlá ṣe wúrè mi rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. wo jẹ́ kí nǹkan kan yé ọ o ìtàgbàlagbà bá ń rí lórí ìjókòó bọ́mọ kékeré bá gbàkàbà tó gorí òrùlé lọ kò lè rí àjí rẹ o. ẹ̀gbọ́n mi ń tẹ̀ ń sọ yìí ni àmọ́ bẹ́ẹ̀ tí ń wò mí dídé tí mo dé sínú lóyìn ẹ̀gbọ́n mi mo fẹ́ wá mú Yétúndé mi o kí n mo lọ sọ́dọ̀ àwọn òbí wa. bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ ni ọ̀tún sí bẹ́ẹ̀ wọn. ọmọ dán kékeré. kódà ẹ̀gbọ́n mi mo ti ṣètò mọ̀ mí wọ́n. bẹ́ẹ̀ ni. ọ̀pìsàyà Yétúndé oníṣègeṣège bí àbò epo. ìlọ fẹ́fẹ́ ní sulọ́kà. lọ́mọ tẹ́sẹ̀ rẹ̀ méjèèjì dojú délẹ̀. aya mi ni. mo dákun ayún ti ẹ sọ wọlé kó o jẹun o. oúnjẹ. ewu ibi òpè mi o. ọ jẹun. mo ò jẹun. nítorí abo. mo ò jẹun ẹ̀gbọ́n mi. àbúrò mi ò jẹun torí abo. ẹ wo ẹ ti ń pariwo ní mo ò jẹun pé. irú ìfẹ́ wo ló ní sí mi. torí Yétúndé oníṣègeṣège bí àbò epo. torí Yétúndé ẹlẹ́sẹ̀ dàdélẹ̀. pékélé òwúrò yóò tó ọgẹ. èmi ti rẹ́ni tó fún mi láyọ̀ dákun fún mi láyọ̀ dálẹ̀ ìfẹ́ òtítọ́. okú rí àbáyé rẹ̀. okú mi bíbó ọ̀rọ̀ kúrò mi ni. ìró kúrò ọ àmọ́ nígbà tó ti lọ látogún ọdún ó wí pọ́sẹ̀ méjì péré ló lò. òótọ́ lọ òótọ́ ni tó sọ àwọn Yétúndé àwọn òbí mi ni ò fẹ́ ń padà wá àwọn òbí mi ni ò fẹ́ ń wálé mọ́ kó o sì máa wo dídé tí mo wá dé mo ti pàgò rẹ ọ gbé. mo ní ṣe gbé ebi mo ṣe bí pọ́kù ní ń pè mí ni. mo rò kúrò ní mọ́ ọmọ wo ṣé o rí yàtọ̀ sí pé mo pàgò rẹ mo ti wá ọ délé láìmọye ìgbà tí wọn ò bá ọ. Yétúndé bí wálé tí mo wá wálé mo ní ìpàyà lẹ́nu tí mo fẹ́ sọ fún ọ tó sì dá mi lójú pé inú rẹ̀ ó dùn. lóòótọ́ ni mo dágbére fún ọ pé wọn ò ní lò ju ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ àmọ́ kó lè bá a dáná ni mo ti ṣètò pẹ̀lú àwọn òbí mi rírí tó rí mi mo wá mú ọ ní o bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ fi ọrùn àwọn òbí mi ká lè ṣe mọ mí mọ́ ní pápápá ni. mọ mí mọ́.
bẹ́ẹ̀ ni. Ó sì dá ọ lójú. Èmi ṣe bí pé ó ti fi mí lẹ̀ lọ fóbìnrin mi ni. Mo sì fi ọ́ lẹ̀ lọ lórí bóbìnrin mi. Jẹun wí fún ọ bọ́ tí ń wò mí ojú kan báyìí làdání ti fi rú ọkọ wá wò ó Yétúndé ikú nìkan báyìí ló lè gbaṣọ lọ́rùn ìwúrẹ́ ikú ò ní pa mí kò sì ní pàwọ́ náà àmọ́ Yétúndé kí wá nu tí mo fẹ́ sọ n tí mo fẹ́ sọ náà ni pé bọ́ tí ń wò mí sọrí ọ̀sẹ̀ kan tó fi rí mi o ọ̀sẹ̀ méjì tí wọn ò fi padà wá bá ọ tó fi dàbí ẹni pé mo lò tọ́dún kan Yétúndé mo ti ní fọ́ mo ti lé kan Yétúndé bọ́ tí ń wò mí wọn ò kọ̀ gbọ́kọ̀ wálé ni kódà ọkọ̀ méjì ni mo ní kò wá ṣe kò tó síbẹ̀ o mo ti ṣètò ilé tẹ́mi rẹ̀ ó dé sí lẹ́yìn tá a bá ṣègbéyàwó wa tán dákun Yétúndé Dámiláre mo nífẹ̀ẹ́ rẹ̀. Dámiláre. Yétúndé. dákun fún mi láyọ̀ dálẹ̀. àbínú rẹ̀ ò dùn sí ni. ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo fìfẹ́ tó ní Abímbọ́lá kí n lè mọ bó Abímbọ́lá ti rí. kí ló ṣẹlẹ̀? Àkàrà ti padà tú sépo. Kí ló ṣẹlẹ̀? Dámiláre ti dé. Bó bá dé ó káàbọ̀. Abímbọ́lá ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ọmọ olólùfẹ́ mi ni Dámiláre. Mo sì tún fẹ́ kéè náà. Ìwọ ló sì ti mí sí o. Wo kò yé gbọ̀n tàre wo tígi bá ré lugi tókì ẹ̀ la máa ń kọ́kọ́ yọ tí Dámiláre bá dé ó káàbọ̀ kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ń gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀. Abímbọ́lá mo sọ̀rọ̀ báyìí tó sì mọ̀ pé ìfẹ́ òtítọ́ mo ní sí Dámiláre. So ìfẹ́ ìtàn ló ní sí Ike. Kì í ṣèyún ó mọ̀ pé èso Dámiláre tí mo ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ ó sòjú áńgẹ́lì Ike tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá ìlọ. Wo jẹ́ ń sọ fún ẹ Dámiláre dé ó káàbọ̀ eléyìí tó ń gbọ̀n bí ewé ojú omi yìí kó kan mí ò dúró náà sọ́pọ̀ ọ̀gbádùn Ike náà torí òun gbọ̀ngbọ̀n Dámiláre dé Dámiláre wọ́n jẹ́ lọ́tàrí. Ìlẹ̀kẹ̀ máa ṣe já sílé máa ṣe já síta o ibì kan ló máa já sí. ẹ̀yin fún jọ̀wọ́ mi èmi ló wá dé tó ń ṣe mí báyìí èmi mo ṣe fún ọ láti bí ọjọ́ mẹ́ta ó di pé ìmọ̀ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ní gbé bó bá tún gbé ọ tún máa ṣe ó mọ̀ ṣe bí ìgbà tó ọ̀gbọ́n nǹkan tí mò ń sọ èmi ló wá le tó bẹ́ẹ̀. Mo bínú kì í ṣẹ̀bi èmi náà ìyá mi ni ó mọ̀ pé ìyá mi ò sí nílé báyìí àwọn oníbàárà ìyá mi èmi mò ń sì ń dá wọn lóhùn mo bínú àti pé títí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sọ ìpè tí n bá rí mo máa gbé èyí tí mi ò bá rí ìní gbé mo bínú. àwọn èyí tó sọ pé tó bá rí òògùn nígbà tó bá gbé kì í ṣe kí lọ wí nǹkan ń sọ kọ́nù. mo mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ò dáa púpọ̀ mọ́. bó bá wá rí bẹ́ẹ̀ ṣé kèrè kò sọ fún mi bí ò bá dáa mọ́ yín sì rà mí fún ọ. èyí ń dájú pé kí wọ́n máa pè ó kó wọ́n máa ṣe kí lọ wí sí mi gbọ́ bí ìgbà tó dàbí ẹni pé ẹnìkan ń bẹ lọ́dọ̀ rẹ tó ní kó mọ́ bá a sọ̀rọ̀. nígbà tí ní kò mọ̀ bínú ẹjọ́ rẹ̀ pọ̀ mọ́ bínú. àmọ́ ṣọ wá rí léyìí tó wáyé ó ti tó gbọ́jọ́ mẹ́ta tá a ríra wa gbẹ̀yìn já wọlé ká lọ ṣe skul. mo jà wọlé jẹ́sì jókòó síta náà orúkọ lulé. èmi ló dé tó ń ṣe báyìí náà já wọlé ìwọ náà mọ̀ para mi ti wà lọ́nà láti bí ọjọ́ mẹ́ta tí mo ti rí ọ kẹ́yìn bó tiẹ̀ jẹ́ ìtàn kákọ̀ ṣe kúkú ẹ̀. èwo ni mo lóru mú bó bá ṣe díẹ̀ á wọlé. olóoru mú inú ilé àbí. padà kò burú
gbọ́dọ̀ mi lọ wà láti báyìí títí dalẹ́ kò burú àmọ́ kí ni kán bọ́ ra wá kí o fi rẹ̀ ń gbẹ́ o. Hello. Mo ti gbọ́. Nígbà mò ń bọ̀. Àní mò ń bọ̀. Báwo. Ìkan nínú àwọn oníbàárà ìyá mi ó ní kí wá gbowó. Wọ́n ní kó wá gbowó. Sọ fún pé bó bá dọ̀là ó wàá gbà. Ó mọ̀ pé owó òfin bó ní ègbélé ṣé ń tètè lọ. Á mọ̀ ríra lálẹ́. Á mọ̀ ríra lálẹ́. Ṣé ọ̀rọ̀ àjọsọ mi pẹ̀lú rẹ nù ni? Mo dùn ún. Á mọ̀ ríra lálẹ́. Á mọ̀ ríra lálẹ́ bíbú. Ṣọ́rọ̀ àjọsìn ọmọ tí ń lọ. Ó ti yé mi. Oníní ló mọnú, oníkù ló mọ̀kà. Ó dáa, nǹkan tí ń ṣe ń bẹnu mi. Ẹ ò ojú ayé inú ilé la ṣe bí ń gbé o. Ọ̀rẹ́ mi. Lómi. Ṣé ẹ dúró? Ṣé wọn ò jíṣẹ́ fún ẹ pé mo wá ẹ wálé ni? Bí ẹ̀ẹ̀mẹ́ta ni mo pàrà lé ọ̀dọ̀ yín. Wọn ò jíṣẹ́ fún ẹ ni. Kí ló ń ṣe ẹ́? Torí ìṣesí ẹ tí mò ń wò yìí kò fi taratara yé mi o. Bá mi sọ̀rọ̀ náà. Iye kan lábàáhùn ojú mẹ́ta lọ àmọ́ méjì ni wá ń bí báyìí. Gbogbo ohun tó bá dẹ̀ ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́ya ló ń ṣe. Ọ̀rẹ́ mi ṣòwò mọ̀ pé nǹkan tó bá ń ṣe ó ti ń ṣèmi náà ni. Àti pé kí èè sọ fún mi pé òun ti pè òun pè ó gbé ìpè rẹ̀. Ó ṣe fọ̀rọ̀ gé sílẹ̀. Agílíntí lòun fẹ́ fọmọ fọkọ fáláǹgbà. Labalábá gan sì lòun fẹ́ jájú wọlẹ̀. Ṣágílíntí ló bá tọ́ ni àbáláǹgbà. Ó fọ̀rọ̀ kí ilẹ̀. Ọ̀rẹ́ mi, ó yá sọ fún mi kí ni tó ń ṣe ẹ́ gangan. Sọ fún mi, ọ̀rẹ́ mi ní ẹ̀ náà. Sọ fún mi kí ló ń ṣe ẹ́ gangan. Gbé kúùlù. Kálí ara àgbàlagbà olúmọlẹ̀ wọn bàbá àáké. Gbé kúùlù. Bàbá mi tó àlè. King of boys dà. King of boys ò sílẹ̀. Kódà ó pè mí pé ẹ pé àwọn pé kí n sáré wá yọjú sáà pé kí n tẹ́lẹ̀ mọ̀ yẹn ní kí n sáré wá yọjú sí bàbá. Ó dáa kò burú. Àmọ́ mo fẹ́ kó farabalẹ̀ kó kúùlù gbọ́ nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni o. Ta ni ń jẹ́ Dámì? Bàbá, Dámì pọ̀ ládùúgbò oríṣiríṣi Dámì ló wà ní street yìí bàbá. Ìṣe wa sọ́nù ẹ̀ ni wàá yé mi bàbá. Ẹ làwọn mi. Sórí lánàá tí èmi pẹ̀lú Yétúndé tájọ wà ní bẹ́ẹ̀sì tá a ti mọ́ ṣe fàájì hùn. Ọmọkùnrin kan pé ó ní òun dá mi láre àbí nǹkan. Sórí láti ìgbà náà ni múùdù rẹ̀ ti change sí mi o. Gbogbo ìhùwàsí rẹ̀ láti ìgbà náà ló ti change sí mi látànà. Ẹgbẹ́ ọmọ ṣọmọ Dámì tún ti padà sádùúgbò ni. Tó ní mo gbọ́ pé pàgọ́ kò tiẹ̀ sí ládùúgbò mọ́ rárá ó ti kó ládùúgbò ti lọ. Dé kúlù. Mo náà máa farabalẹ̀ kọ́ mọ́ kúlù gbọ́ nǹkan tí mò ń sọ o. Dákun, ọ̀tọ̀ ní nǹkan tá à ń sọ, èmi ni wọ́n tún sọ yìí. Bàbá, ṣé mo pè Dámì láyé tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí? Àfẹ́sọ́nà Yétúndé ni láti lè pẹ̀pẹ̀. Ó kọ́ dédé kúrò nínú àdúgbò àpọ̀tí ẹ̀ dédé rí mọ́ mi tí wọ́n mọ̀ pé ó ti padà wá bàbá. Dékùlù. Èyí ni pé Yétúndé ti ní ọkọ àfẹ́sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé mo wọnú ìlú yìí. Ó ti ní. Kí ló dé tẹ̀yin ò sọ fún mi? Bàbá yín ló béèrè lọ́wọ́ wà. Alẹ́ béèrè lọ́wọ́ àti máa fún yín tó àti máa já yín tó bàbá. Ó ti yé mi. Sórí lóòótọ́ mo ní kí Sòbíà tó dégbò Olúkànbí ńlá ké sí. Òun mo ṣe ní ìpè yín kí n béèrè lọ́wọ́ yín. Àmọ́ ní ìsìn tẹ́ ẹ ti wá jẹ́ kí n mọ gbogbo bó ṣe ń lọ.
kò burú o ó ti yé mi ìwọ mọ̀ wọ́n tiẹ̀ wọ́n ní bó bá kọ wájú sí mi báyìí ń ta ni bó bá kọ̀yìn sí mi ń jù lọ́fà bó bá wá kèmí nìkan ń yà tèrò ara mi pa ìwọ mọ̀ lọ bó bá délé kó o sọ fún king of voice pé kó rí mi ó yé ọ mọ̀fọ́ èmi náà fọ́. Mágùn o mágùn o. Ó yá Dámiláre. Mò ń gbìyànjú. Ẹlẹ́ẹ̀kẹta lè ní Bímbọ́ ni kò tó fọwọ́ kàn lára rẹ̀ báyìí. Èmi náà gbìyànjú kò yé mi ní. Kí wọ́n ló ṣẹlẹ̀ báyìí? Ẹlẹ́ẹ̀kẹta lè lé ìbá Dámiláre. Mo gbìyànjú. Dámiláre, ṣé kì í ṣe pé níbi tó lọ, ọ ti rè é pé káàkiri tó jẹ́ kíní rẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́? Pínkì ni káàkiri. Èmi ni mò ń pín káàkiri. Yétúndé, kí ló ń sọ yìí? Látọjọ́ tó ti kọ́kọ́ rí mi, lọ ti ń sọ̀rọ̀ àlùfàǹsá báyìí lọ ti ń sọ sí mi. Mo ṣèlérí fún ọ kó tó di pé mo kúrò nínú ìlú pé wọn ò ní lòdì ọ̀sẹ̀ kan lọ sọ́sẹ̀ méjì lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ ọdún kan tí mo lọ lò lọ́dọ̀ àwọn òbí mi. Wọn ò bóbìnrin kan báyìí sọ̀rọ̀ níbi tí wọn ò fàyà lóya pẹ̀lú obìnrin láti bí ọdún kan sí méjì tí mo ti lọ. Kò yé mi náà wọn ò parọ́ fún wọn ò bóbìnrin kankan lájọṣepọ̀. Kò yé ẹbí ti bò ni ò ṣe ní yọ àbí àìsàn bẹ lára rẹ ni bóyá á wà nǹkan ṣe sí ni o. Mágùn o mágùn o mágùn o òkùnkùn lọ̀rọ̀ yìí ó ta kókó ọlọ́gbọ́n ló lè yé òmùgọ̀ ò lè mọ nǹkan kan mágùn o. Olówó ayé ó ti lọ rí ó ti bọ̀ rí ó ti lọ ó ti bọ̀ olówó ayé bó lọ́hùn ṣe nǹkan kéré. Ẹ̀gbọ́n mi kọ́kọ́ fi síbẹ̀ rárá. Àìmí ló dé. Ẹ̀wọ̀n tó dípò ẹ̀gbọ́n mi ní òwúrọ̀ ọmọ yẹn bá sùn. Kódà kí ni mi kò gbérí rárá. Lọ́wọ́lọ́ ló ṣẹ̀gbọ́n mi. Nǹkan mọ̀ sí ọ. Ṣé ìṣe pé jẹ̀díjẹ̀dí sí ọ? Ó ti sọdá sódì kejì níta aláàjì. Ẹ̀gbọ́n mi ẹ̀yin náà mọ̀ pé wọn ò fẹ́ràn nǹkan dúdú wọn ò mú nǹkan bí jíjẹ̀dí ó ṣe mí. Kí ni wá ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ rẹ ò yé mi dáadáa ṣùgbọ́n tí bá ní kí n ṣàkíyèsí ọ̀rọ̀ mi ó dàbí ẹni pé mágùn mi lára mi. Ọkọ mẹ́ẹ̀ mágùn bíi ti bò ó ní ìdò eré ọmọdé ni ta ló fẹ́ fi mágùn sọmọ ńlá fún ọ kò sí tó ń jẹ bẹ́ẹ̀ wò ó bí ó bá ti jẹ́ jẹ́ ń lọ kí ibọ̀ á wá nǹkan ṣe sí. ẹ ti pọ́ mọ́ nǹkan ṣe sí. aláwọ̀ wá nǹkan ṣe sí mo fẹ́ lókè odò lọ mo fẹ́ gbowó kan wọlé lọ ń lọ kábọ̀. Àwọ̀ fẹ́lẹ́ bónú kò já àríkùn àṣírí imú mà ní kà ó kò já gbóòórùn ẹni bí. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ta ló yẹ asúnmọ́? Ta ló yẹ àfọ̀rọ̀ lọ ẹ wá wí? Kí la máa ṣe sí ọ̀rọ̀ nǹkan tó ń ṣe? Ẹ ò ojú ayé. Bí mo ṣe ṣìnà láti gbà tí mo ti lọ sí àwọn. Dámiláre ó ṣe ṣìnà. Níbi tó lọ ló ti lọ fara kó kò tó ṣe fún wa. Èmi ni ó dẹ̀gbẹ̀rí mi jẹ́. Ta lélẹ̀? Dákun Yétúndé ta lòun bóò ni tí ẹ ṣe jẹ́ tó fi bí ọ lóòrè pé ta lèmi. Orí ẹ̀ burú ni babaláyé tí wàá béèrè wípé sàgẹ́ má bí lo èyí ọdún rẹ̀ bàbá tí wàá béèrè wípé ta ni ìwọ wá ń sọ bí ìbéèrè dáhùn béèrè ó yẹ kí n jàpọ̀ ẹ̀. Yétúndé kí nìdí tí mo fi ń fi ọ̀tọ̀ gbé kọlù mi. Ó dáa bí mo ṣe ń wọ̀ ọ́n tẹ̀lé mi báwọn. Yétúndé tó o bá ilé gbẹ́sẹ̀ kan níbẹ̀ wọn gbóró bí ọ Yétúndé yìí wọn ò sí nínú ọkọ̀nà gbígbéré Yétúndé èsì tí wọn ò sí lọ́gbà tó pàṣọ nídà Yétúndé mi mú sí fún ọ
Yétúndé báyìí kọ́ lèmi rẹ̀ ṣe sọ̀rọ̀ wá o àdéhùn ọkọ rèé o. arákùnrin èmi ń pàṣẹ ìwọ ń pàṣẹ mi dà ta ni ó ganan. arákùnrin n ò bẹ̀rù rẹ̀ ìfẹ́ tí mo ní síyàwó mi tí mo sì mọ̀ pé ìyàwó mi náà nífẹ̀ẹ́ mi ìtí owó mi jẹ́ wá wí fún ọ kẹ́díìtì bàbá yìí kò sí lẹ́kùn ẹni bá ní kókó rẹ̀ rìn lọ́wọ́ báyìí ni ó ṣe wá gbọ́ mi wá tí ìrẹ́ méjèèjì báyìí kọ́ mọ́ gbọ́ mi arákùnrin kájọ́ wá dúró kẹ́kùn náà dúró ká múrú ẹ̀kùn ká mú lájá lọ́wọ́ àwọn àti òní ṣe é ṣe ni. Mágùn ooo, mágùn ooo, mágùn ooo, mágùn ooo. Òkùnkùn lọ̀rọ̀ yìí ó ta kókó, ọlọ́gbọ́n ló lè yé. Òmùgọ̀ ò lè mọ nǹkan kan. Mágùn ooo, mágùn ooo, mágùn ooo, mágùn ooo. Ọ̀rọ̀ yìí di kàyéfì ta lóye. Orí mi máa jẹ́ kí n ṣàgbákò ibi o. Gungi kó sọ gígùn kó máa.